ọmọ ìlú Ọ̀yọ́ Aláàfin Odò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà àti àwọn tí wọ́n tún jẹ́ olólùfẹ́ àti alátìlẹyìn kábíyèsí ikú bàbá yèyé ọmọ ikú tí kò gbọdọ̀ pa èèyàn Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ wọ́n máa ti sọ̀rọ̀ lórí ohun táwọn kan tó ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára láti fi sọ̀rọ̀ sí kábíyèsí àti láti fi tàbùkù kábíyèsí tí wọ́n sì ti jẹ́ kó di mọ̀ wípé àìmọ̀kan iná ń ṣe àwọn ẹni náà àti pé kò síbi tí wọ́n ti yẹ̀yẹ́ kábíyèsí o ní ìlú Kaduna pàápàá ní inú mọ́ṣáláṣí Sultan Bello Mosque tó wà ní ìlú Kaduna èèyàn lọ́jọ́ Ẹtì tí ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá lọ yìí. ẹ̀hánà tí wípé ọjọ́ Ẹtì tí ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá lọ ó ní ọmọ sẹ́nítọ̀ tó ń ṣojú àgbè ìpínlẹ̀ Zamfara nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Zamfara sẹ́nítọ̀ Abdulaziz Yari ìyún ọmọ ọkùnrin tó ń jẹ́ Nasiruddin Yari ìlú ṣègbéyàwó pẹ̀lú ìyàwó ẹ̀ Sofia Bello ní ìpínlẹ̀ Kaduna tó sì jẹ́ pé àwọn èèyàn ńláńlá àti alágbára Nàìjíríà látòrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìníwọ̀n péjú pésẹ̀ láti yẹ sẹ́nítọ̀ Abdulaziz Yari sí bí wọ́n ṣe wá pé àwọn olóṣèlú ni wọ́n pe àwọn bàbá káàkiri Nàìjíríà yín àwọn ọba là ń sọ ọ́ bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn ọba bíi Aláàfin Ọ̀yọ́ Ọ̀nìrìṣà àti àwọn bíi Emir ìlú Kano àwọn náà wà níbi ayẹyẹ náà ṣùgbọ́n tó jẹ́ pé lórí ẹ̀rọ ayélujára níṣe ni àwọn kan máa bẹ̀rẹ̀ sí ní máa gbé àwòrán kan kiri láti tàbùkù Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé pé wọ́n yẹ̀yẹ́ kábíyèsí níbi ayẹyẹ náà pàápàá lásìkò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà ní mọ́ṣáláṣí Sultan Bello Mosque wọ́n ti ń ṣe ayẹyẹ ìgbéyàwó náà èyí tó jẹ́ pé ó ti fa awuyewuye àti àríyànjiyàn ńlá lórí ẹ̀rọ ayélujára. Nínú àwòrán tí wọ́n ń gbé kiri náà ni wọ́n ti ṣàfihàn Aláàfin Ọ̀yọ́ tó jókòó sẹ́yìn táwọn ará ń ṣàfihàn ojú ẹ̀ lẹ́yìn àga tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn èèyàn pàtàkì táwọn wà níwájú tó jókòó sí táwọn tó ń tàbùkù Aláàfin Ọ̀yọ́ sì ń jẹ́ kó dì í mọ̀ wípé wọn ò pa Aláàfin Ọ̀yọ́ lé nítorí pé wájú ló yẹ kóun náà jókòó sí èèyàn níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn èèyàn pàtàkì wà. Ṣùgbọ́n àwọn alátìlẹyìn àti ọmọ ìlú Ọ̀yọ́ Aláàfin wọ́n ti ń fún àwọn tó ń tàbùkù kábíyèsí wọ́n ti ń fún wọn lésì o wọ́n ní aláìmọ̀kan àti olójú dúdú ẹ̀dá ni wọ́n ló yẹ kán ti rí i pé kì í ṣe pé wọ́n to àga tàbí àwọn tí yóò jókòó síwájú ní mọ́ṣáláṣí náà wọ́n ní àwọn tí ọ̀rọ̀ ìgbéyàwó kàn òun ni wọ́n wà níwájú wọ́n ní ìdí èyí wọ́n á fi rí i pé láwọn tó wà lẹ́yìn gómìnà Babagana Zulum ti ìpínlẹ̀ Borno òun àti kábíyèsí jọ wà ní ipò ẹ̀yìn náà ni bẹ́ẹ̀ làwọn èèyàn ńlá bíi Emir ìlú Kano náà tí wọ́n ti yọ nípò ìyún Aminu Bayero àti àwọn bíi abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá tẹ́lẹ̀ Speaker Federal House of Representatives Honourable Dimeji Bankole àti àwọn èèyàn ńláńlá bíi gómìnà àná ní ìpínlẹ̀ Kano tó tún jẹ́ alága àgbà ẹgbẹ́ òṣèlú APC àná Abdullahi Ganduje pẹ̀lú àwọn èèyàn ńláńlá ìnájọ ìjókòó pẹ̀lú Aláàfin lẹ́yìn Tinubu tó sì ní ilé ìyẹn kó ti fi yé wọn pé wọn yẹ̀yẹ́ Aláàfin o àti pé bí inú mọ́ṣáláṣí náà ṣe rí inú jẹ́ kọ́rọ̀ kó rí bẹ́ẹ̀.